káàbọ̀ síbi ayẹyẹ ọdún kẹta kábíyèsí aláyélúwà kábíyèsí ọba adéwùnmí adéníjì odùtálà oníbùdó ti ibùdó ayétòrò ibẹ̀ ni a wà tí a ti ń kàn sí láti lè ṣe Kabiyesitv lónìí alárè ó jẹ̀gbá àwọn nǹkan ó gbé nǹkan àná kábíyèsí sọ ayẹyẹ ọdún kẹta tí wọ́n ti gorí àpèrè baba ńlá baba wọn adúpẹ́ fọlọ́run ọba mi àwọn ládéládé lóyè lóyè wọ́n ti ń wọlé síbi tí a wà yìí ẹ̀yin kọ́ yìí ojú yín ó rí dáadáa lónìí o pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ máa bá wa kálọ. kádé kọ́ lórí o èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba ẹgbẹ́ ká lọ Onibudo ṣẹ̀yọ èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. orúkọ mi ni ọba Dr. Adéwùnmí Adéníjì Odùtálà Onibudo ti Aiyetoro-Budo Ọ̀tà. a ń ṣe ayẹyẹ ọdún kẹta tí agorí ìtẹ́ àwọn baba ńlá mi àti first Aiyetoro-Budo day là ń ṣe papọ̀ lẹ́nu. kádé kọ́ lórí o èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba ẹgbẹ́ ká lọ Onibudo ṣẹ̀yọ èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. kádé kọ́ lórí o èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba ẹgbẹ́ ká lọ Onibudo ṣẹ̀yọ èrò ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. orúkọ mi ni aláìlúwà ọba ẹnjìnìà Nurudeen Ọ̀ṣọ́jà oníkógbó ọ̀fìkógbó Ogun State. mo wá síbi ayẹyẹ ọdún kẹta ìgbádé ọba Onibudo. kábíyèsí jẹ́ èèyàn ọba tó jẹ́ onírẹ̀lẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó ní ìfẹ́ tí mo ní sí kábíyèsí náà ló mú mi tí mo fi wà níbí báyìí lénìí kí Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe igba ọdún lórí ìtẹ́. ó sọ fún ìyá Adéhùn mi is a gentleman. Bàbá Dábíà Adéhùn mi is a gentleman. ìyàwó ẹ̀gbọ́n lè jẹ́rìí sí olórí ìwọ̀n mi. ó jẹ́ ìtù lọ́kùnrin èèyàn gidi. ọba Adéhùn mi ó mọ bá ṣe ń ṣe iṣẹ́ owó wàláì ìdá ìrànjú mowó owó ti pa wá pọ̀ ó yọ tèmi fún mi ni lẹ́yìn 1 month tí mo ní kó tọ́jú owó tí ẹ̀gbọ́n kò ná. ìgbà tí mo lọ́wọ́ wà wùdà bàbá Rábíà ó lọ gbé gbogbo ẹ̀wọ̀n mo ló ṣe yọ tiẹ̀ ó ní tó ń bá wo ẹ̀gbọ́n. ẹ wo lásìkò yìí a máa dọ̀bálẹ̀ fún ni orí adé gidi ni Adéhùn yọba Onibudo. àwọn tó fi ẹjọ́ ọba wọ́n ti mọ̀ wá ẹ́. àwọn tó fi ẹjọ́ ọba wọ́n ti mọ̀ wá ẹ́. orúkọ tèmi ni aláìlúwà ọba Dr. Samuel Awoyemi Ismail Adisa Adéwálé Ọ̀rọ̀jà Akarakiri Ẹkùn 2 Onímìíràn Òpinyan Kingdom Àwórì land. ó yẹ ká ìtìmọ̀ tó gbé wa jáde Onibudo náà làwọn bá ṣayẹyẹ ọdún mẹ́ta tó ń ṣe lénìí tí mo dẹ̀ nígbàgbọ́ pé a ṣe púpọ̀ ọdún láyé. mo ti mọ kábíyèsí Onibudo ti pẹ́ pẹ̀lú ìwà tútù ìwà ìrẹ̀lẹ̀ àti òótọ́ tó fi ń báyàn lò. òun ló fi jẹ́ tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n wá síbí lénìí láti wá bá wọn ṣàṣeyẹ èèyàn tó dáa ní wọn tí Ọlọ́run dẹ̀ máa gbé wọn lékè ọ̀tà. orúkọ mi ni aláìlúwà ọba Musba Ọládàpọ̀ Adéyọlé olú ọ̀tẹ̀yẹ Olókùta ní Ewékòró local government. ọba Onibudo jẹ́ ọba tó ní ìrẹ̀lẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo àwọn èèyàn pàtàkì jùlọ níbi tó tẹ̀dó sí. ọmọdé ń fẹ́ ti àgbẹ̀ ń fẹ́ tiẹ̀ ó ń ṣèfẹ́ àwọn èèyàn. ìdí nìyẹn tá a fi wá síbí lẹ́nìí láti wá bá ṣàjọyọ̀ ọdún kẹta lórí oyè. ọgbọ́n ìmọ̀ òye tí wọ́n fi ń tòlú ẹlẹ́dàá àwọn gbogbo àwọn tó ń kó jẹ́ wọ́n á máa kọ́ ọmọ ṣe. Dẹ́yìndì àpáta àkọ́kọ́ Adéhùn ní ọba wa.
àpáta àkọ́kọ́ Adéwùmí ọba. Lẹ́yìn tí àpáta àkọ́kọ́ Adéwùmí ọba. Lẹ́yìn tí àpáta àkọ́kọ́ Adéwùmí ọba. Kádé pẹ́ lórí ló máa bẹ̀rẹ̀ sí. Kádé pẹ́ lórí ló máa bẹ̀rẹ̀ sí. Oníbùdó láyé tòrò, ibùdó ọ̀tá, ọmọdé ọmọ àfihàn. Ọ̀pọ̀ lórí ọmọ mi, òun náà Adéwùmí o. Ọ̀pọ̀ ayé fẹ́ Adédọ̀pẹ́, àná wa ló wù òdòdó. Olórí Àṣàbí Adéníkẹ́tẹ́dùṣọ́ àwọn bá Kábíyèsí wọn ṣe Coronation anniversary ọdún kẹta lórí oyè. In fact, tí n bá ní Kábíyèsí is a good person, understatement ni. Kábíyèsí is an amazing man. He's a man of the people. Ìmọ̀ súnmọ́ bá níwọ̀n ẹgbẹ́ kan mo dìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Kọ́ba má bà pàdé ni, ṣọmọ wípé àrọ́bà sí lọ máa ń pa. Oníbùdó ìwọ sábà wò wọ́n níran àwọn tí wọ́n gbóbele tí wọ́n fẹ́ máa lu yáàlú. Ìbí ti tẹnu mọ́kì ó ti kún. Wàláyì ikú òní jẹ́ àwa ẹ̀tì nígbà kankan lágbára ọ̀rọ̀ wa. Oríṣẹ́ mi bá torí kì í bà lẹ́yìn. Ọmọ yahoo ká ẹ tó yarin. Ọkọ̀ ní ará èlú àti ìdára wájà. Ayérò fẹ́ ni yóò máa dọ́kan níbi ewé pé somo tọ̀run kẹfì ayé. Ọmọ gba fìlà àṣà, mi ò gba fìlà àṣà, gbàgede àṣà, mi ò gbàgede àṣà. Ní bàbá wọn fi bọ́kàn ọ̀lọ́. Ọmọ wípé bí báńkì, òjò ọkọ̀ nílẹ̀ bá kan tẹ̀ lẹ́yìn kankan. Ayérò fẹ́ ọmọ àdọ́kan bí ewé pé so ọkọ̀ ní àárẹ̀ èkúwà tí ń jára wá ká. Orúkọ tèmi ni Mrs. Ọláyanjú tí a jẹ́ olórí eléèlò Ayétòrò Ìtamọ́rùn tí a wá bá bàbá wa ṣe ayẹyẹ oyè tá ń ṣe lénìí kọ́lọ́njẹ́ ó tùbà kó túṣẹ́ fún wọn o. Wọ́n jẹ́ èèyàn tó dá sí wa o. Gbogbo ìyà tó bá jẹ wá tá a gbé dọ́dọ̀ wa báyìí náà ń bá wa yanjú ẹ̀. Kọ́lọ́run Lódùmarè kó jẹ́ kígbà wọn kó tu gbogbo wa lára o. Kọ́lọ́run jẹ́ kó ṣe pẹ́ o. Kọ́lọ́run jẹ́ kẹ́mi wọn gùn o. Ká má wá wọn tì láàfin yìí o. Lágbára Ọlọ́run ọba tó dá wa o lọ́lá iná àtẹ́ná. Ìràmọ́ni rọ̀ yìí iná àtẹ́ná kàlíkà sára kàsálì ní ìrọ̀bí kàwálíà iná sáà ìyá kàwálíà. Adéwùmí máa ṣe bó ṣe ń ṣe ìṣó. Ìwà ẹ̀rù mi ò. Máa ṣe bó ṣe ń ṣe ìṣó. Ìwà ẹ̀rù mi ò. Ìdílé kan ṣoṣo ló ń jẹ oyè láìtòrò. Ìdílé kan ṣoṣo ló ń jẹ. Ṣùgbọ́n ìdílé kan yẹn ti di ọmọkùnrin mẹ́ta. So nínú ìdílé kan yẹn Ọ̀nàlẹ́yẹ Adéníjì family ni mo ti jáde wá nínú ìdílé yẹn. Ìyá tó bí àwọn bàbá mi mother side mi lọ́dọ̀ àwọn bàbá mi they are from Ọ̀tà ni wọ́n Ọ̀tà náà ti débí kódà ìlú kan wà lẹ́nìí tí mi ní fẹ́ sọ for certain reasons tẹ́ pé orí ilẹ̀ màmá yẹn ni wọ́n tẹ ìlú yẹn dó sí ọmọ Ọ̀tà pọ́nbélé ni wọ́n mo tọmọ Ìgbẹ̀sà bákan náà bí mo ṣe jókòó yìí bàbá mi Ẹ̀gbá àwọn ìyá wọn Àwórì bí ọ̀rọ̀ wa ṣe rí níbí nìyẹn so àwọn ìdílé tó ṣe pàtàkì ní Ayétòrò tí wọ́n tẹ Ayétòrò dó tí wọ́n ní Ayétòrò tá a lè sọ pàtàkì ní Ogun State ní Àwórì Ẹ̀gbá àti àwọn Yewa wọ́n jẹ́ ìdílé pàtàkì tó ṣe gbòógì tó di Ayétòrò. Orúkọ mi ni Chief Mrs. Mojísọ́lá Olúṣesí Àbẹ̀bí Oríjàjò Ògùn ẹ̀gbọ́n Kábíyèsí. Inú mi dùn gan-an wípé ọjọ́ ìní ó ṣojú wa a wà láyé a wà láyè a wà lálàáfíà torí a lot of things ló ti ṣẹlẹ̀ ojú wa ti rí gan-an ṣùgbọ́n a dúpẹ́ pé ọjọ́ ìní ó wá jẹ́ ọjọ́ ayọ̀ ó ṣojú wa
ayọ̀ wa tún kún, inú mi dùn gan o, I'm very happy gan. In fact ọmọ bàbá mi ni, ó jẹ́ onírẹ̀lẹ̀ èèyàn, oníwà tútù, onítẹríba, onígbéraga, kódà tá a bá ń kúnlẹ̀ kí báyìí á tún máa tẹ̀, á máa kí wa ni, ó tún jẹ́ aláàánú. In fact it's a nice èèyàn. Mo wá gbàdúrà fún ọba Adéwùnmí ọ̀kan láwọn Odùtàlà ọmọ Àbẹ̀bí Oníjàjò Ògùn, kò ní kú lọ́mọdé o, ó ti fọmọdé joyè, ó máa fàgbà lò, níwàtì, kò ní sunkún lórí ọmọ, kò ní sunkún lórí aya, àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà ní sunkún lórí ẹ̀. Orúkọ mi ni Olúwakáyọ̀dé Ọlásẹ̀yìndé tí gbogbo èèyàn mọ̀ sí Ajírówó, Ajírébi, Pa James. Èmi náà ni inú mi dùn gan láti wà níbí ilé ni láti ti àjọyọ̀ pẹ̀lú kábíyèsí wa ọba gidi Oníbùdó ti ìlú Ayétòrò níbí. Ọba dáadáa ni o, tí wọ́n bá ń sọ pé ọba lẹ́nìlẹ́jì lẹ́ta ní ọba tó dáa, ọba dáadáa ni. Ó tí mo tún wá fi láìkí wọn jù ni pé ó fẹ́ràn Ọlọ́run púpọ̀ jù, ó fẹ́ràn Ọlọ́run púpọ̀ jù, ó dẹ̀ kó èèyàn mọ́ra, tọ́bẹ́ tó bá fẹ́ràn Ọlọ́run yóò kó èèyàn mọ́ra. Kò mọ bẹ́ẹ̀ yẹn nìkan yìí báyìí ló ṣe jẹ́, kò lówó lọ́wọ́, kò ṣe kó kó èèyàn mọ́ra. Á dẹ̀ mọ́ fún yàn ní àmọ̀ràn tó dáa tó lè mú yàn ṣe déédéé, tó mo fẹ́ràn wọn bẹ́ẹ̀. Kábíyèsí you go young kangere, you go young. Gunugun no dey die for young o, kangere you go long, you go young, you go big kangere. Gunugun ikulewe kangere, wàá dàgbà, wàá darúgbó. Ọkọ lórí àríkẹ́ mi lólórí, ríkẹ́ mi lólórí ọba, ẹ máa wo ìyàwó mi nígbà òjò. Ìyàwó mi nígbà ẹ̀rọ, ìyàwó mi nígbà tá a lè gbẹ ayé, ẹ wò ìyàwó mi tọ́dúró nígbà tí kò sí ìyàwó. Onibudo ti Budo Adéwùnmí gẹ́gẹ́ bí èmi Ṣẹ̀fí Àlàó ti pẹ́ àtijọ́ mọ́ra tipẹ́tipẹ́, mo mọ̀ wọ́n láti ibi tó ti ń ṣiṣẹ́ ẹlẹ̀, ọ̀mọ̀wé ní ẹni tó dẹ̀ ní làákàyè tó lọ́gbọ́n lórí tára ìbalẹ̀ ni. Àwọn tó fi jọba wọn ò jẹ̀bi láti fi jọba torí ara ìbalẹ̀, ó jẹ́ ẹni tá àtijọ́ wà àtijọ́ ń ṣe tipẹ́ kó tó di pé ọlọ́nṣẹ́ wa sọ wọ́n di kábíyèsí. Adé apẹ́ lórí wọn, bàtà pẹ́lẹ́sẹ̀ wọn á gbó, wọn á tọ́, wọn ò ní rí aburú. Ó sì jẹ́ pẹ̀yìn nìkan ni gbogbo kábíyèsí Aláyélúwà máa ń pè. Torí mo morin ọba kọ ni, torí mo jó lórin àgbà, ẹ lè fi orí tèmi wé gbogbo àwọn ó yàtọ̀ síra wọn. Àwọn kan wà tẹ́pọ̀ ọ̀gá wa ni wọ́n, ẹ mọ̀ pé gbogbo lórin wọn máa láwọn ẹ bá wọnú social media ẹ̀rẹ́ lómi yanilẹ́yìn ẹnìkan bọ̀tà àwọn tó wà ń gbòòrò mọ̀ pé irọ́ làwọn ilé ìpa wọn mọ̀ nígbà àwọn gan fúnra wọn mọ̀ tó ti yẹ àwọn èèyàn ti mọ̀ pé Alhaji Sefiu tẹ́ ẹ bá fẹ́ ṣe patí kó lọ wọ́rọ́wọ́ kínú dùn kórin jábọ́. Ìṣẹ́jú mẹ́wàá. Tí wà láwọn lónìí. Orúkọ mi ni olórí Adébùsọ̀lá Mẹ́sọ̀dẹ̀, olórí ọba ìlú Kòkòtì. Inú mi dùn láti rí tọ́nùbà àwọn èèyàn tó dẹ̀já sí wípé mo believe pé àjọṣepọ̀ kábíyèsí pẹ̀lú wọn àti ìfẹ́ tí wọ́n ní sí kábíyèsí náà ṣe wá. Níwòye àmọ́dún ìgbàlé wọn á máa lékún, àwọlé wọn á máa lékún, wọn ní fọmọ jagun rípò. Adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀ lágbára náà. Orúkọ mi ni Olóyè David Drojaye, Ajírọ̀bá ti ìlú Ayétòrò-Budo èyí tí àwa nù rẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi His Royal Majesty ọba Dr. Adéwùnmí Adéníjì. Mo gbàládùra adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ àdókínní, wọ́n fogbó lò ó. Ìtẹ́ wọn kò ní dìtẹ̀ onítẹ̀ lágbára Ọlọ́run because he's just so much a leader. Gbẹ̀ngì àpáta àkọ́kọ́ Adéwùnmí ọba wa. 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 Kádé pẹ́ lórí ló máa bẹ̀rẹ̀ sí.
Tade pẹ̀lú ìgbọ̀ta kérésì. Onibudo láàyè tòrò. Ibùdó ọ̀tá. Ọmọdé ọmọ àfihàn. Ọ̀pọ̀ lórí ọmọ mi. Òun náà Adéhùn mi o. Ọ̀pá yìí fẹ́ Adédọ̀pẹ́. Àná wa ló wù òdòdó. Èèyàn ń gbìyànjú ni Ọlọ́run ló ní gbogbo ṣíṣe lọ́dọ̀ láti bí ọdún méje gẹ́gẹ́ bí baálẹ̀ ọdún mẹ́ta gẹ́gẹ́ bí ọba Ọlọ́run ti fún wa ní àwọn oore ọ̀fẹ́ láti gbé àwọn ìgbésẹ̀ kan tí a dẹ̀ ti rí ṣe ní ìgbà tí máa dé ipò kò sí nǹkan tó jẹ́ police presence rárá ní ọ̀dọ̀ wa ń bíbá yìí a ní ọjà kò jẹ́ sí security agents kankan tó wà visible níbí ṣùgbọ́n níwọ̀n bàgbà tí a ti gorí ìtẹ́ Ọlọ́run ti ràn wá lọ́wọ́ a ti kọ́ ibi ilé fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá láti fà lé ìjọba ọlọ́pàá lọ́wọ́ a ti fún àwọn so safe corps Ogun State a ti fún wọn ní ilé tí wọ́n ń lò níbí àti ọjà ti wà tá a ti ń kọ́ lọ a ti yọ bí 2 acres sílẹ̀ tá a fi ń ṣe ọjà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nílò bí ìlú ṣe develop tó aṣáàrùn mọ́ lọ́tún lọ́sì àwa bí 2 acres jáde tá a fi ń ṣe ọjà lọ lọ́wọ́lọ́wọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọn ò níṣẹ́ tí wọn ò lọ́nà tí wọn ò níbì kan lọ́lọ́run ti lò wá fún láti engage in one way or the other nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ìjọba bá lè bá wa ṣọ̀nà kódà a ní bèrè kankan mọ́ a ní ọ̀nà rárá ẹ wò láti Ayétòrò sí Ọ̀tà láti Ayétòrò sọ́tà kò ju 15 minutes to 20 minutes drive lọ ṣùgbọ́n béèyàn bá fẹ́ wá sí Ayétòrò láti Ọ̀tà àfi kéèyàn ṣẹ̀ṣẹ̀ lọ gba Ìkọlá command ní ẹ̀ṣẹ̀ máa débí so ẹ máa lo bí 1 hour plus kẹ́ tó lè débí Ọlọ́run máa kárí emergency nọ́nà rárá ní hospital ìjọba níbí àdáni àwọn aládàáni ló kò sí iléèwé ìjọba iléèwé aládàáni ló wà níbí tó kí ìjọba Ogun State jọ àmọ́ pé omi pọ̀jọ kà lọ wọ́n ń gbìyànjú agbára wọn ṣùgbọ́n kí wọ́n jọ kí wọ́n má wò wá ràn kí wọ́n bá wa ṣe é láti bá wa dá sí i láti wá wọn nǹkan tá a lè ṣe. Ẹkú àdúró tí ọba Adéníjì. Ẹkú àdúró tí ọba Adéníjì. Lọ́balọ́ba ẹ ṣeun wọn. Ẹkú àdúró tí ọba Adéníjì. Orúkọ mi ni Olúwaṣèyí Peter Adéníjì ẹ̀kẹrin of Onibudo. Mrs. Adéníjì Abọ́sẹ̀dé mo jẹ́ ìyàwó ẹ̀kẹrin of Onibudo of Aiyetoro. Inú mi dùn gan-an ni nítorí pé ohun táàrò àtàtúrò kò bá táàrò jẹ inú wa dùn ayọ̀ mi kún torí pé mi gbòòrò kó lè rí báyìí. Kábíyèsí Onibudo èèyàn ńlá ni èèyàn Ọlọ́run sì tún ni ẹni tó mọ Ọlọ́run sì tún mọ̀ ẹni tó ń fi àdúrà jagun fún aráàlú fún ẹbí fún ará ó jẹ́ ti ẹ pé òun gan fúnra ẹ̀ gan àpáta ni torí pé ẹni tó bá ti ń fi àdúrà jagun tó jẹ́ àpáta ẹni tó lọ́n yọ́nú sí ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ èní ó ṣojú mi mo dúpẹ́ lọ́wọ́ Onibudo of Aiyetoro wípé ìyàwó ni mo jẹ́ sí ó dẹ̀ mú mi bí ìyàwó ó mú mi bí àbúrò ó mú mi gẹ́gẹ́ bíi pé èmi ò ti ara òbí ẹ̀ jáde tí bá sì bá ìyá súnmọ́ mi kí ló fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Onibudo of Aiyetoro àsìkò tó fi wá jẹ oyè yìí àmọ̀ sí rere àwa náà ní kábàámọ̀ àwọn náà ní kábàámọ̀ kó fi wá jẹ oyè ìgbọ́ tó bá dáwọ́ ní màmá yọrí sí rere. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Kabiyesitv wọ́n wá sí Ayétòrò yìí láti wá bẹ̀ wá wò inú mi dùn sí iléeṣẹ́ náà ní bàjẹ́ a dẹ̀ ń gbàdúrà pé kí ògo Ayétòrò kó búyọ kí ọlá rẹ̀ kó búyọ nígbà tí Ayétòrò bá ń da wọ́n má fi wá ṣe àwátì. Adéhùn mi máa ṣe bó ṣe ń ṣe ìṣó ìwà rẹ̀ wò mí o. Máa ṣe bó ṣe ń ṣe ìṣó ìwà rẹ̀ wò mí o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba ládéládé gbogbo àwọn bàbá mi níkàlẹ̀ tí wọ́n pọ̀ jù mí olùdárúkọ wọn tán mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àpọ́nlé àti àyẹ́sí tí wọ́n rí láre mi ọmọ kékeré yìí tí gbogbo wọn fi gbárùkù tì mí ẹ wo bójú òṣèpọ̀ tó lè nù síbẹ̀síbẹ̀
àwọn kábíyèsí wọn wo tòjò tọ́wọ́n wọn bá nífẹ̀ẹ́ mi wọ́n lè sọ fún mi pé òjò ni ò jẹ́ ká wá èmi náà rí fún ara mi kójò yẹn pọ̀ ṣùgbọ́n wọn wo tòjò wọ́n torí bòdò yẹn wọ́n dẹ̀ débi mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn ìlú tẹ́nìkọ̀ọ̀kan wá jọba lé lórí ìlú yẹn ò ní bàjẹ́ lágbára Ọlọ́run a máa rí ṣe ẹnu wa kàlù à ń mọ̀ ṣe ìjọba wa ò ní dàrú lágbára Ọlọ́run ọkọ̀ wa dẹ̀ balẹ̀ mo ṣàdúrà fún gbogbo ọmọ Ayétòrò tilé toko àwọn tó wà nílé àtàwọn tó wà lẹ́yìn odi ànírùkú wọlé ànírùkú jáde ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí ogun àtọ̀tẹ̀ Ọlọ́run á gbẹ́sẹ̀ lé pátápátá ọkàn wa dẹ̀ máa balẹ̀ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Adéhùn mi jọba gbogbo ìlú wọn dúdú. Adéhùn mi jọba ó jọba Adéhùn mi jọba gbogbo ìlú wọn dúdú. tẹ́ bá láǹfààní láti máa wò wá nílé ẹkú àtàárọ̀ níbi ayẹyẹ kábíyèsí ọdún kẹta tí bàbá wa Oníbùdó tìlú Òbùdó Ayétòrò tí wọ́n ti wà lórí àpèrè babalábàbà àwọn ibẹ̀ náà láti wà látara ọ̀tá tí ń kàn sí yín kódà tí wọ́n bá ní pé ayẹyẹ 20 ọdún là ń ṣe lórí àpèrè ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí ẹ mọ̀ jẹ́ ń tàn yín o lónìí ẹni tí ò lè rìn nílùú Òbùdó Ayétòrò ti Ọ̀tà ó ní kí wọ́n gbé òun wípé káwọn náà fẹ́ lọ ohun tí ń ṣẹlẹ̀ láàfin bàbá wa kábíyèsí ọba Adéwùnmí Adéníjì Òdútálà alárèéjẹgbà lónìí nǹkan gbé nǹkan ránu à ń lọ lónìí à tún padà nígbà míì pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run nígbà tá a bá fi ṣayé ọdún karùn-ún mo mọ̀ pé ẹ̀yin náà ó rí i pé ọ̀làgbà púpọ̀ jù adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe bí ẹ ṣe nífẹ̀ẹ́ sí kábíyèsí Oníbùdó ti Òbùdó Ayétòrò wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín ò wípé Ọlọ́run ọba mi yóò sọ nìkan ọ̀kan délé kò sì ní bàjẹ́ fún gbogbo wa pátápátá káàbàtà tẹ́ ẹ bá ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ níbi tẹ́ ẹ ti ń wò wá yìí iléeṣẹ́ Kabiyesitv láti ń kàn sí yín tí à ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ àmọ́ bí ọ̀bẹ ní ìbẹ́sù àtẹ́lẹ̀ṣẹ́ abẹnáwó ẹ̀ tó ní amúbọ̀ nìkan ni àyíndé bá ń lé o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Máa ṣe pẹ̀lẹ́ Oníbùdó. Máa ṣe pẹ̀lẹ́ Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.